kò wá bèèbù kò blackmail yẹn kò máa ṣe bàjẹ́ kò máa sọ̀rọ̀ tí ò da kò máa rí dídí kó èèyàn ìmọ̀ ló ná wọn ni ó wu àwọn láti foundation àwọn táwọn dálẹ̀ láti pé àfẹ́fún afá náà ní wáhídù mílíọ̀nù náírà 1 million naira àfẹ́fún afá náà tí ò béèrè lẹ́nu kankan sì béèrè wọn láti foundation àwọn. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkẹ́ Olúwa tọ́pọ̀ ọlá rẹ̀ kó máa bá gbogbo àgbẹ̀ àtàlùbáríkà rẹ̀. Fídíò yóò ní gùn púpọ̀ gẹ́gẹ́ bíi pé àdúrà tí a máa ń tọrọ ní gbogbo ìgbà èmi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi àtàwọn àfáà kan tá a rí nínú àwọn àdúrà tó dáa. Ẹni Ọlọ́run ẹrú Ọlọ́run tó dáa jù tọmọ Ọlọ́run ló fi bẹ lọ́run. Kí ló wí níbẹ̀? Ó ní as'aluka bi jamalil izza wa jalalil haiba wa izzatil qudra wa jabarutil azama. Nǹkan mẹ́rin tó tóbi ló fi bẹ Ọlọ́run. Kí ló wá wí? Ó ní an taj'alani min ibadika salihin. Olúwa fi mí sínú ẹrú tó dáa. Ẹrú tó dáa kì í ṣe kéta. Ẹrú tó dáa kì í kúrọ́. Ẹrú tó dáa kì í blackmail yẹn. Ẹrú tó dáa kì í hánà òre fún yẹn. Ẹrú tó dáa oore ni ó máa sọ ní gbogbo ìgbà tá nàbí ní gbogbo ẹni tó bá gbọ́ Ọlọ́run gbọ́ tó sì gbọ́jọ́ kan ìgbọ́ máa ń sọ̀rọ̀ rẹ̀ àbí kó dákẹ́. Tọ́ ní òwúrọ̀ yìí tó jẹ́ òní Monday Allahu shahid Ọlọ́run bá ń jẹ́rìí sí tí mo sọ yìí mo parí askar láàárọ̀ yìí ní kọ́ọ̀lù wọlé láti wilayatu mutahida al-amerikiya láti USA ní kọ́ọ̀lù náà ti wọlé àtàló ń sọ̀rọ̀ sálájú onílé márùn-ún ní àwọn olómi náà ni mo fẹ́ bẹ̀yìn ní sẹ́kàn nípa bóun lẹ́sẹ̀ máa àfa àtọ́lẹ́ al-Azhari sí mo ní mo máa àfa àtọ́lẹ́ al-Azhari gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ríjì fáríwò markazi ni ó dẹ̀ láníyàn tọ́da mo ní kọ́dà Adam Abdulkadir onílé márùn-ún júwe rẹ̀ fún mi pé ó ti wá sọ́dọ̀ mi rí tọ́ aláàjì wa làbẹ́kà kí Olúwa bá ṣe dáadáa fún wọn ìsọ Ọlọ́run tó nípa bí ẹwú lọ́kọ́ bá fi sọ wọn wọ́n wá ní àfa náà ipe ntọ́ àjábà àwọn lára rẹ̀ tó sàwọn lè mà ni pé iná ìmà kò wá bèèbù kò blackmail yẹn kò máa ṣe bàjẹ́ kò máa sọ̀rọ̀ tí ò da kò máa rí dídí kó èèyàn ìmà ló ná wọn ni ó wu àwọn láti foundation àwọn táwọn dálẹ̀ láti pé àfẹ́fún afá náà ní wáhídù mílíọ̀nù náírà 1 million naira àfẹ́fún afá náà tí ò béèrè tẹ́nì kankan sì béèrè wọn láti foundation àwọn. Nǹkan ńlá ni tọ́ Olúwa má sì wá lẹ́nu tí máa hánà oore sì wá lẹ́nu tí inú rẹ̀ ọmọ dùn sí oore ọmọ làkejì tó oore tí ẹni ó fi tóun náà lọ́wọ́ tí ó fi sẹ́kù fáwọn ọmọ ẹ̀. Olúwa kó bá a sí dáadáa fún aláàjì wa Sọ́lé Làbẹ́íkà nílùú Amẹ́ríkà tí a mà tí a kà pè wá tí wọ́n sì fi irú iṣẹ́ báyìí rán wa tọ́ oore náà ló sì dá kéèyàn máa jẹ́ kéèyàn láti bọ̀tán dáadáa iṣẹ́ náà àwa alájẹ lábẹ́ àṣẹ ọ̀pẹ́ náà bàbá mudirul markaz wa imamul markaz wa khatibul markaz wa sheikhul markaz Muhammad Habibullah Adam Abdullahi Al-Ilori adanitan ti danitan rìkísí pin ẹ̀dá tí ọba dùn mọ́ ọlọ́ni ọlọ́ba alèwí lè ṣe lọ́lọ́run ọba tí kì í wojú ẹnìkan kó tó ṣe kẹfẹ́ da rẹ̀ bó ti fẹ́ tọ́lọ́ba máa ń wojú àwọn kankan kan bínú yọ́fà wíya ni làfọ́ ọ̀yọ́ fi ń kí Ọlọ́run ìpè àdúpẹ́ fọba ìláyí ọba alèwí lè ṣe ọba tí ń ṣe kẹẹ̀dá rẹ̀ bó ti fẹ́ ọba tí kì í wojú ẹnì kọ̀ọ̀kan kó tó ṣe kẹẹ̀dá rẹ̀ bó ti fẹ́ ìbá wojú ẹ̀dá ìbá fàwé ẹ̀yà ìbá wojú ẹ̀dá ìbá fàwé ẹ̀yà Ọlọ́run àdúpẹ́ fọba ìláyí ọba tí ìwojú ẹ̀dá kan pé àwọn eléyìí ọmọ fẹ́ kó róore kì í wojú ẹ̀ kó tó ṣe kẹẹ̀dá rẹ̀ bó ti fẹ́ tọ́ àdúpẹ́ fọba náà àdúpẹ́ kí Ọlọ́run bá wa dúpẹ́ fún Alhaji wa Muhammad Sọ́lá Làbẹ́íkà nílùú Amẹ́ríkà tí a béèrè oore táwọn náà ní béèrè tí wọn rò pé kọ́lọ́run kó sí àrísìkí fún wọn min aisu la yahtasibu wa min aisu yahtasibu kó sí àrísìkí fún wọn níbi tí wọ́n fẹ́ àti ibi tí wọ́n fẹ́ òun náà ni pé mo wá sọ̀rọ̀ kan fún wọn ọ̀rọ̀ náà mo fẹ́ sọ jáde alhaku yukọ́d mo ní ẹ̀ ń promote mà ní nítòsí dáná ni kí ẹ máa promote mà gbogbo àwẹ̀ ẹ̀dá láyé àwà bẹ́ẹ̀ nàlmọ̀ àyìdí wal mu'aridin àwà pẹ̀lú àwọn tó pé ní eléyìí ọ̀tàkù ọ́ eléyìí bú ni yọ kàn hẹ́ẹ̀tì rẹ ni ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ kan ẹnìkan ó sì máa fẹ́ràn rẹ ó ṣe nǹkan kan fún un mo ní ibi tẹ́mi rí yín sí òun náà ni pé ní mo fi yín jọ Maliku Faisal rahimahullah ọba ti Saudi Arabia àti àsìkò padà ní 1975 wọ́n ń promote ìmọ̀ púpọ̀ àwọn ni wọ́n gbé jáìsà kalẹ̀ tí jáìsà náà jẹ́ jáìsà Maliku Faisal alamiya worldwide ni owó náà lọ bí $350,000 wọ́n fi pọ́n ìmọ̀lé pé tó bá ti ṣe ìmọ̀ kan nínú ìmọ̀ wọ́n fún àwọn tọ́jú pé medical doctor ojú lẹ́nu yẹn wò kìí ṣẹlẹ́sìn wa
àmọ́ wọn láwọn tí ọba ti fọ́jú ní UK tó sì gbà wọ́n là wọ́n lé ní 350 wọ́n fún ní awọ́dù yẹn wọ́n fún Sheikh Abubakar Gumi rahimahullah fún ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run $350,000. Maliki Faisal ó wá gbé ó invest lérí pé gbogbo ohun tí ń bá ń yọ lórí investment yìí jáìsà yóò wọ́n fẹ́ kó kú ẹ máa ṣe lọ. Maliku Fad wá débẹ̀ King Fad rahimahullah ó wá ní ẹ máa kówó tiẹ̀ jọ òun ló wọ́n máa tàwa láàrẹ̀ ni Abdallah bin Usaimin tó jẹ́ mùdírù jáìsà yẹn ló fi ń dúpẹ́ nígbà tí Sheikh Abubakar Gumi ń gba award ipe ní khadim al-haramain al-sharifain ismahuli an antahiza asil fursa li'u'abbira lakum an khalis ash-shukri ala da'mikum al-mustamir limanhi ja'izati Maliki Faisal al-alamiyya حفظكم الله دائما لوجوء العين وراعيا لركاب العلم وامدكم بعونه وتأييده واثابكم الله بالجنه ló fi dúpẹ́ bẹ́ẹ̀ fún Maliku Fad lórí pé Maliku Fad ló wọ́n máa ṣe àwọ́dún náà lọ níbi owó tòun náà kí ni mo wá rí bẹ́ẹ̀ tí mo fi sọ fún Alhaji wa Sọ́lù Làbẹ́kà mo ní gbogbo àwọn Maliku Faisal onímọ̀ ni wọn nínú wọn ni Khalid Faisal nínú wọn ni Saudi Faisal wasiru kharijiyya sabiq rahimahullah wọ́n ní mà púpọ̀ tó bàbá wọn náà ń promote mà ọmọ tó kéré ní ọmọ rẹ̀ lọ́gbẹ́dẹ̀ mẹ́fà ètò gbẹ́dẹ̀ tó kéré jù lọ́gbọ́ mẹ́fà lérí pé ó máa ń pán ìmàlẹ́ ọmọ wọn tó mẹ́rin sí Khalid Faisal Al-Amir Prince Khalid Faisal òun ni Amiru mọ́tòkọ̀ mọ́ká ìmọ̀ ibo haya Adibu ni ó wà ní Riyadh tó fly tó ń bọ̀ wá sí Jeddah plane rẹ̀ ti wà lókè ni wọ́n bá ní pé nígbà tí ó fi land ọmọ Maliku Fad ti kú first born rẹ̀ Al-Amir Faisal ó ń dé airport yẹn lọ pàdé ẹ̀ ní bá sọ fún pé ọmọ Maliku Fad máa kú tọ́jẹ́ wá sí irú Riyadh ibẹ̀ náà ló ti ní ká máa mú báyìí ní airport náà nípa ló bá kọ́ pé taromat wafatul amir fakirtu ukadhibu hadha al-khabar ila an tayaqqantu min sidqihi famasaka qalbi asaban fatara ala rajuli min khiyar rijal yuti'u al-mu'aymin fima amar aya Faisal al-khair tabe maskanan fi jannati adn khair maqarr immediately lọ́kọrin ya an pe ba gbe ngba na pe pa Saudi gbe ní mo fẹ́ ló ń bẹ̀ ni pé gbogbo ẹni tí ń bá ń pán ìmàle láyé kò ní bọ́ ìmọ̀ yẹn ò ní bọ́ fún kò ní pin lórí ẹ̀ kò sì ní lọ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ náà ò doni mímọ̀ mo fi ṣàdúrà fún Alhaji Sọ́lù Làbẹ́kà láàárọ̀ pé ìmọ̀lẹ̀ ń pánlé bẹ́ẹ̀ dẹ́ ti ń pán ìmọ̀lé àwọn ọmọ yín náà á rò ní mímọ̀ lóríṣiríṣi níbi ìmọ̀ lóríṣiríṣi ìmọ̀ àṣàrì lóríṣiríṣi bí ọ̀rọ̀ tí bàbá Mudiru Markazi ṣe fi dá alẹ́ kọ ní ọ̀sán níbi alkọ pé ìmọ̀ kum lil muallim wáfì tẹ̀bùjìlá dídé bàbá gbogbo ní mímọ̀ mẹkáníìkì ni ó ní o kápẹ́ntà ni ó ní o píríntà ni ó ní o gbogbo ní ìmọ̀ tó ẹ̀pọ̀ bá ń kọ́yàn wọn ni kum lil muallim gbogbo ẹni tí kọ́yàn nímọ̀ sàpẹ́lẹ́ fún gbéga toró fẹ́ dàbí òjíṣẹ́ wọn ni arsalta bi tawrati mú ẹ̀lọ́ ìmọ̀ yìí òun náà ni pé olúwọba aláàánú jùlọ ó ní arsalta bi tawrati Musa murshidan ìmọ̀ yìí náà lọ́wọ́ fi sànábì Musa tó ní kó máa jẹ́ olùfinimọ̀nà wabna al-batuli fa allama injila ọmọ Batuli anabi Isa Jésù ó sì fi injila ló kọ́ máa fi mọ àwọn èèyàn wà fàjárta yambo albayani Muhammadan ọwọ́ afa ibùdó àlàyé yọ anabi wa Muhammad ọlọ́run náà ọpọ́n ìmàlẹ́ púpọ̀ ọlọ́run Alhaji wa Sọ́lá Làbẹ́kà lamẹ́ríkà tó ní ká fún àfàwà Tọ́lá Al-Azhari tọ́ tí wọ́n wà ní Cairo tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ní Cairo tí wọ́n fẹ́ràn àdúrà púpọ̀ tí wọ́n sì fẹ́ràn àmà púpọ̀ tí wọ́n ò sì bẹ́ẹ̀bù tí wọ́n sì tẹ̀jẹ̀dé òṣàkṣí wọn máa tọ́ọ̀sì personality yẹn níbi ọ̀rọ̀ ìtẹ̀ni wọn ló wù wọn ó ní náírà ni wọn náà fún wọn ní 1 million naira lápò ara wọn owó náà yọ tẹ̀mí lọ látọwọ́ mi kọ́ dọ́wọ́ wọn ntí ẹnìyàn ló wùnú àbẹ́rẹ́ àsọ̀ntọ́jọ́ bẹ́ẹ̀ olúwa bàbá náà ní jùlọ má da òrètí náà dúró báyìí gbogbo àti wọn sọ̀rọ̀ ṣebí nínú òrè náà ni òun náà ni tíra Sheikh Adam lẹ́nìkan náà gbowó kalẹ̀ pé ẹ lọ ra gbogbo tíra Sheikh Adam ẹ máa pín fún gbogbo àwọn èèyàn náà gbogbo àwọn èèyàn kọ́ àwa la máa ta pín fún lálọ́ ra tíra náà al-Islam fi Nàìjíríà wọ Sheikh Usman bin Fodio atharul magarib fi Islam tòjí udawa wa duat gbogbo ẹ̀ lálọ́ ra òun náà ni oníkálọ́ ra ká máa pín fáwọn èèyàn àṣẹ oòrùn tó bá ti yọ tán kò sí fọwọ́ dípẹ́ mi ọ̀fẹ́ òrùn yìí ọlọ́run lọ tàn náà òrùn rẹ̀ ọlọ́run lọ tàn náà ìmọ̀lẹ̀ Sheikh Adam ọlọ́run sì nípa èyí tí a fa Tọ́lá ọlọ́run ní ká àwọn ẹ̀fọ́ọ̀tì yìí ìrùpẹ́ mẹ́ni yìí èmi ò sì dírìmù ẹ̀ wọ́n ká pè mí bẹ́ẹ̀ wọ́n sì ní jíṣẹ́ náà kọ́lá tó ti pè mí lẹ́lẹ́kejì ó tí bá ń jíṣẹ́ mi ni ń gèrè láìpẹ́ máa sàlàyé kì í sí tí ó pamọ́ kí ẹ bá wa ṣàdúà lọ́lá àyè tí ẹ wà àyè mà àyè tó mọ́ni tó ṣe fi tọrọ àdúà bí mọ́sálásí máa ṣe fi tọrọ àdúà torí lónìí Egypt náà ni ìmọ̀ parí sí lónìí láti 1980 làwọn ti ṣe 1000 years tí wọ́n dá Al-Azhar University lẹ̀ Sheikh Adam wọn sọ pé àwọn rí ọ̀rọ̀ yìí kà ipe wọn ní ulidal ilmu fi Makkah al-Mukarrama wa rudi'a fil Madinati al-Munawwara
ونشأ وترعرع بين البغداد والكوفة ثم ارتحل العلم إلى القرطبة بالأندلس ثم بالفاس بالمغرب ثم ألقى عصا ترحاله إلى مصر ومات فيها ودفن فيها. شيخ آدم رسول من ولد العلم في مكة المكرمة إما إسلام إما دير أربعة إما إسلامي ونوبي نلو مكة ورد في المدينة المنورة وصف ما لويا نلو مدينة ونشأ وترعرع بين البغداد والكوفة إما أبدا سيراكو هنا دي دفنا لني باسرة كوفة ثم ارتحل العلم إلى القرطبة بالأندلس لو تنسي قرطبة بالأندلس ثم بالفاس بالمغرب لو تواسي موروكو ثم ألقى عصا ترحاله إلى مصر أو أقارن يهدو إيجيبت ودفن فيها أو أكوسي بمسيس سبه فقال القائل فإن للأزهر فضلا ومنة ولا زيار يوني ولا أتسي يتبارك على 90% من 90% من 100 ممن يكتب أو يخطب من 90 كوي دي الأربعة يو أبنتين صدادي سواء بطريق مباشر أو غير مباشر إما كوا كيكو لا زيار إنما كون على دارت àbí kó jẹ́ pé nígbà tó bá ní èmi ò kéwú lásìárì tá a bá fi tu ọwọ́ àfa rẹ̀ wò mẹ́fà á kàn wá sí àrí mẹ́ ni bàbá fi ní wàyíṣà sókèrè miss rọ́jà azino ilẹ̀ azahari tá a bá ti dákọ̀ Egypt báyìí lákàyè lọ sí azahari ni wàyíṣà sókèrè azahar rọ́jà azino ilẹ̀ miss tá a bá ti dákọ̀ azahari lákàyè wa kò ní lọ bí kankan ń lọ Egypt nìyẹn tọ́ olúwa afàyè mọ̀ náà tọrọ alájí wa sọ́ọ́lù làbẹ́kà gbogbo àwọn yín kọ́lọ́n kó ṣe wọn láàfa kọ́ ju àfa ńlá ńlá náà àwọn yín gbogbo fídì tẹ́ fẹ́ èyí tẹ́ ṣe tẹ́ ń pọ́n màlẹ́ yìí ọlọ́run kó ṣe àwọn náà bìrì kó jẹ́ kí irú yín kọ́pọ̀ ẹ máa pọ́n ìmàlẹ́ gbogbo àwọn tẹ́ bá ti pẹ́ wà gifted lórí kìnní báyìí bẹ́ẹ̀ ni ìṣe mẹ́rin yìí náà tó ṣe ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ àjọ tẹ́yẹ̀ máa kó lèyàn máa ń dá kẹ́sà máa fowó sọ̀tẹ̀ máa fowó díjà alẹ̀ máa fowó sponsor ẹnìkan pé máa bẹ nìkan ló kọjẹ́ àmọ́ máa sọ̀rọ̀ ọlọ́run òun náà ìmà ó bẹ́ẹ̀bù ntẹ́ni ìlú òun torí ẹ̀sìn nìyà olúwa kó má ba ọlá rẹ̀ jẹ́ ọlá àti tóbi rẹ̀ ọlọ́run ọlá àjọ kan ṣoṣo ọlọ́run nígbà tẹ́mi náà lọ́ra tíra gbogbo àtíra tẹ́ni ìlú ní ká máa pín ẹrú ọlọ́run ó tún ní ká tọ́ra sí o ó ní ká sá máa pín èmi náà wá débẹ̀ lónìí wọn tíra Sheikh Adamu ẹjẹ́ mi náà ti ẹ̀rà kan 1980 ní Sheikh Adamu kọ́ wa ní kíní 1980 bàbá wọ kíláàsì wa tá a máa sọ̀rọ̀ Sheikh Adamu àwọn èèyàn rò pé báyẹn ń sàṣọjù bàbá wọ kíláàsì wa ní nǹkan bí aago mọ́kànlá bàbá ní kílẹ̀ ní ọjẹ́ tíra yìí mabadiu ilmi al-hadith bàbá bá gbé njọ́ náà bàbá lọ́kọ́ wa ní kutubul ahadith al-muqarrara اعتمدت المعاهد والجامعات الإسلامية على طائفة من كتب الحديث للتدريس والتعليم لاشتمال تلك الكتب على أحاديث الصحيحة المختارة من صحاح 6 وهي تتعلق بأحكام شرعية من عبادات وشخصيات ومعاملات وجنايات رحم الله العلوري بابا يا سيدات تراي انت تراي pẹ̀lẹ́ beni ameko kun be Olúwa àbá àtọ́lẹ́à ẹ̀yin màlúù ẹ máa ṣe tẹ́ ẹ bá ń ṣe o ọlọ́run rí yín àwọn òjíṣẹ́ náà sì rí yín ọlọ́run rí yín o àwọn òjíṣẹ́ náà sì rí yín Olúwa kó má bàa dáadáa yín jẹ́ ọlá rí bẹ́ẹ̀ jẹ́ bí ọlọ́run ọlá àti tóbi rẹ̀ ọlá àjọ kan ṣoṣo ọlọ́run jó orin yín tó pàdé báyìí lọ subhana man la aiba fi wala khata wa fawqa kulli shay'in min alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin ya al markaz wal mudir wa ya al markaziyun al mukhlisun lil markaz wa furuhu al barara al awfiya wa atabakum Allah bil janna amin. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.